ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa igbá tútù. Kí ni tó wúlò fún? Eléyìí là ń pè ní igbá. Tó bá rí igi ló so igbá yìí, tó bá rí igi ìsogbá ni wọ́n ń pè. Kí ni tí igi igbá yìí wúlò fún? Ó wúlò fún ẹni tó bá ní àìsàn ojú. Ó wúlò fún ẹni tó bá ní fatty liver, tí wọ́n bá ló ní fatty liver. Ó wúlò fún ẹni tó bá ní àìsàn cancer. Ó wúlò fún ẹni tó bá ní àìsàn infection. Báwo la ti lò? Ó tún ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní àìsàn arúmọléegun àbí àwọ̀ká. Àmọ́ wọ́n sọ díẹ̀ ńbẹ̀. Pàdé mi lórí YouTube Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Àkọ́kọ́ mo fẹ́ sọ̀rọ̀ bá ti lò fẹ́ni tó bá ní àìsàn ojú. Ẹ bá mi wọ ẹ̀gúsí inú igbá yìí. Tẹ́ bá ti wọ ẹ̀gúsí inú rẹ̀, ẹ lọ̀. Tẹ́ bá ti lọ̀, ẹ wá fún omi inú rẹ̀. Omi inú rẹ̀ tẹ́ ẹ fún, omi tẹ́ ẹ fún jáde níbẹ̀ ń kó ń tọ̀ mọ́ mu síbì kan pẹ̀lú oyin lójúmọ́. Yóò máa fọ inú ṣan ojú ni. Ẹlẹ́ẹ̀kejì, bóun náà ti ń lò fẹ́ni tó bá ní fatty liver. Ẹni ká bá mi mú igbá yìí, ẹ fọ́ igbá yìí, ẹ kó ẹ̀gúsí inú rẹ̀, ẹ wá lọ̀ pẹ̀lú, ẹ wá gún pẹ̀lú ẹ̀gúsí àti èpo ẹ̀yìn rẹ̀. Tẹ́ bá ti gún, omi tẹ́ bá fún jáde ńbẹ̀, ẹ wá lọ wá oyin gidi. Tẹ́ bá ti wá oyin gidi, lẹ́yìn ìgbà náà ẹ bá mi wá orógbó. Ẹ wá gún orógbó ni ẹ fún omi rẹ̀ náà pẹ̀lú ẹ̀. Kẹ́ wá mix omi mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Orógbó ni ò níye, pẹ̀lú ògo Ọlọ́run inshallah tó bá ti ń lò, á bẹ̀rẹ̀ sí ní máa reduce, á bẹ̀rẹ̀ sí ní máa reduce tí ó fi balance. Ẹlẹ́ẹ̀kẹta, ẹni tó bá ní infection àbí ẹni tó bá ní ẹjí sọ̀rọ̀ lórí ẹni tó bá ní arúmọléegun. Ẹni tó bá ní àìsàn arúmọléegun, ẹni kó bá mi mú ẹ̀gúsí inú rẹ̀ kó lọ̀ kó sọ di powder. Ẹ̀gúsí tó wá jáde inú rẹ̀ kó wá lọ mú kóró àgbálùmọ̀ kó yọ ẹ̀gúsí inú rẹ̀. Ó di méjì. Kó wá mú ẹ̀gúsí tá ń jẹ gangan, ẹ̀gúsí tá ń jẹ tẹ́ fi mọ́ jàmàlà tẹ́ fi jẹ ewédú yẹn. Ẹ wá yọ ẹ̀gúsí inú rẹ̀ náà, ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. Ṣáájú wá pò lọ papọ̀ ẹ pò mọ́ òòrí. Ẹni ibi tó bá ti ń ro ọ́ lára bí ó bá ní àwọ̀ká kan ń dọ̀ láàmú, fi wọ́ pẹ̀lú ògo Ọlọ́run inshallah yóò lọ. Kódà kí iṣan máa ròyàn, kí jẹ́ǹjẹ̀ǹ wọ́n máa ń pè ní pajápajá, kó máa gbé èèyàn lẹ́sẹ̀ ẹ̀yìn kò ní lámọ́ jẹ̀jẹ̀ láwọn pè lọ́fà ní wọ́n bínú. Yóò pẹ̀lú ògo Ọlọ́run yóò lọ yányán. Bá fẹ́ sọ̀rọ̀ lẹ́ni tó bá fẹ́ lò fún ẹni tó bá tún fẹ́ lò fún bóyá bí infection. Ẹni tó bá ní infection àbò ní ìdọ̀tí kan nínú ara, tó bá wò pé àìsàn wo ní dààmú nínú ara yìí, ẹni kó lọ síbi igbá yìí, yóò pa èpo igbá yìí, èpo igi rẹ̀ yìí, yóò bá ti pa èpo igi rẹ̀ yìí, kó wá já ewé rẹ̀, kó wá sè àti epo àti igi rẹ̀, kó sè papọ̀. Kẹ́ni náà kó máa mú, ó máa dààmú lásán, kó máa mú ní gbígbóná ni o, kó máa mú ní gbígbóná ni. Tó bá lè fi ewé bombomu sí, ewé bombomu ó dáa púpọ̀. Tó bá lè fi ewé bombomu sí kó fi sè pọ̀. The more you share, the more you gain. Nọ́mbà mi ò yí padà 07033449598. Bá mi subscribe sórí YouTube mi Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ìwúlò igbá tútù. The more you share, the more you gain.